o ní jèrè ọmọ o ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ apọ̀mù ẹ wọn náà máa rọ lọ́wọ́ o máa fọ́ lójú o máa fọ́ lójú o máa fọ́ lójú ta bẹ́ẹ̀ ló máa ìtò ṣe nǹkan ìtò ṣe nǹkan má bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀. o ṣe gbèjẹ kó bọ̀ ta kó gbèjẹ lójú o ṣe gbèjì lọ́tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó láyà kó bọ̀ ta lójú mi kó wá sọ. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run èèmọ̀ rèé nílẹ̀ Yorùbá. Ṣé agbára ń gúnni ní ká pé èyí àbí àṣèlò agbára? Kí odidi ọba ìlú dá olóyè ìlú kúnlẹ̀ tí wọ́n tún wá ń lù ú nílùkulù lójú táyé gbangba wálíà. Èèmọ̀ rèé o. Wọ́n ní ká tó fèèyàn joyè láàrin ìlú ó ní láti jẹ́ni ire. Àti wípé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Lóòótọ́, adé ló ń gbé ọba jáde torí adé la fi ń pe ọba lọ́ba. Ṣùgbọ́n ìwà gangan lẹ̀ṣọ́ ènìyàn. Ìwà tòótọ́ la fi ń mọba gidi. Bí a bá yọni sípò ọba, irú wọn gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere. Èèyàn àtàtà, onírẹ̀lẹ̀, olùfaradà, olùfẹ́ ẹnìkejì àti àkìntàn tó ń gba ẹ̀gbin mọ́ra. Ẹ̀gbọ́n náà, ṣebí wọ́n ní àgbà ò sí nílùú, ìlú bàjẹ́ ni. Baálé ilé kú, ilé dahoro. Kí wá lódé tó fi wá di wípé àgbà ń bẹ nílùú? Àwọn gan ni wọ́n ń lùlù kówókówó kótúkótú. Àwọn gan ni wọ́n wá ń bayé jẹ́ tí wọ́n fẹ́ fọ́ ìlú, tí wọ́n ní bó bá lè pín kó pín bí ọwọ́ aṣọ. Ọ̀rọ̀ ńlá gbà lohun tó ṣẹlẹ̀ pé ọba aládé kan ó ń kópa tiẹ̀ ìyàbò ìjòyè rẹ̀. Ẹ wá wo ohun tọ́ba aláyé fi odindi baálé légéńdé Ọlọ́run dá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá àtàtà àti gbogbo orí adé nílẹ̀ káàárọ̀ oòjíire ló ti bẹ̀rẹ̀ sí ní kọminú. Wọ́n sì ń sọ òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí ọba olórílé torílé Ifọ̀ nípínlẹ̀ Ògùn, ìyẹn ọba Sẹ̀míù Ọláwálé Ògúnjọbí, lórí ohun tó wù níwà o. Olóyè Àárínọlá Abraham Love JP, òun ni ẹni tẹ́ ẹ rí tí wọ́n dákúnlẹ̀ tí wọ́n ń lù. Olóyè ìlú lẹ̀ ń wò lójú àwòrán yín nínú ìròyìn yìí o, lórí ohun tí ọba olórílé torílé Ifọ̀, ọba Ògúnjọbí fi dá lára. Ohun tí ọba Ògúnjọbí sọ wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ olóyè Àárínọlá ni wípé ó ń rìn papọ̀ pẹ̀lú ẹnìkan tóun fi jẹ baálẹ̀ lóru tó ń porúkọ rẹ̀ ní Wàsíù. Ṣèbí Yorùbá bọ̀, wọ́n ní ẹni tó fòòru gbẹ̀yìnkùlé wọlé, ṣé kò yẹ kíru ẹni bẹ́ẹ̀ ti tètè bọ́ síta sí gbangba òde kílẹ̀ tó mọ́? Ó dàbí wípé ọba ọ̀hún sọ wípé àwọn méjèèjì, ìyẹn olóyè Àárínọlá àti ẹni tó fi joyè baálẹ̀ yìí, wọ́n ń pàdí àpòpọ̀, wọ́n ń so pàǹpá pọ̀ lé òun lórí. Bẹ́ẹ̀ rìkíṣí ti dáyé ọjọ́ ti pẹ́, ìwà ọ̀dàlẹ̀ ti dáyé ọ̀nà ti jìn. Ṣé orí bíbẹ́ wá lògùn orí fífọ́ bó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀? Àti wípé àwọn ọ̀nà wà tá a fi ń yanjú irú aáwọ̀ báyìí tó bá tiẹ̀ wáyé jurú ọ̀nà àbùkù yìí lọ. Ọba Ògúnjọbí nínú fọ́nrán náà dá olóyè náà tọ́jú orí rẹ̀ wà láàrin 70 ọdún lé kúnlẹ̀ láàrin ojú ọ̀nà, tó sì ń ṣe é níṣe tí ò dáa, bó ṣe ń ṣe àwọn èpè ràbàǹdẹ̀ràbàǹdẹ̀ fún. Bẹ́ẹ̀ ló ń gbé olóyè náà ṣépè, ló ń fi ọmọ àti ìdílé bàbá náà gégùn láì wo Alájọbí tó dáṣẹ́ wọn gẹ́gẹ́ bí ẹ̀yà kan náà pé ọmọ Yorùbá àtàtà ni wọ́n. Bó tilẹ̀ jẹ́ pé olóyè Àárínọlá ni wọ́n fẹ̀sùn kàn pé rìkíṣí ló ń dìpọ̀ pẹ̀lú àwọn kan, àmọ́ tí bàbá náà sọ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀, tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọba aláyé náà pé ara òun ò yá, kó dákun dábọ̀, kó ṣe òun pẹ̀lẹ́, kó dẹwọ́ ìfìyàjẹni tó ń wáyé ọ̀hún. Ṣùgbọ́n ọba Ògúnjọbí fà á kékọ́rí, àtòun àtàwọn ìsọ̀ǹgbì ẹ̀ wọ́n dáná ìyà fún olóyè yìí. Ìgbájú ìgbámú tí kẹ́ríkẹ́rí ń bá ròde ni wọ́n fi ń ṣanwó lára àfi bí ẹni ń fúnni lóúnjẹ jẹ. Bàbá ẹnìkan, ọkọ ẹnìkan tó tún jẹ́ olóyè ìlú ni wọ́n ń fàbùkù ẹlẹ́gbin òun oníyọ̀rọ̀ kan yìí. Kábíyèsí gbàgbé pé ẹni tó ń fojoojúmọ́ bọ́ gbogbo àgbáyé, ìyẹn ò mà ní kó má lọ́ta tiẹ̀. Àtẹni tó ń fojoojúmọ́ sọ̀kò tó ń ṣe ni níṣekúṣe, ó di dandan kíru ẹni bẹ́ẹ̀ náà kó lẹ́ni tó fẹ́ràn ẹ̀. Èèwọ̀ fún nìtẹ́lọ́rùn, mọ́kọ á máa lápẹ̀rẹ̀. Kí ló wáá dé
tí odindi orí adé sọ ìwà ọmọlúàbí nù, tí wọ́n wá ń hùwà bíi pé kò sẹ́ni tó máa mú mi. Gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá tó jẹ́ aṣíwájú nínú àwọn tó gbé ẹ̀sìn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ró, ṣó yẹ kí wọ́n wo irú ìwà báyìí gẹ́gẹ́ bí ẹni tó ń léwájú àṣà àti ìṣe? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ló ti bẹnu àtẹ́ lu ìwà yìí o. Ṣèbí láyé àtijọ́, aáwọ̀, rìkíṣí, ọ̀tẹ̀, tẹ̀mbẹ̀lẹ̀kun ń wọ́pọ̀ láàrin àwọn olóyè tí wọ́n ń sòpàǹpá pọ̀ lọ́ba lórí, ṣùgbọ́n táwọn ọba náà kò ti torí ẹ̀ dẹ́mi àwọn olóyè légbodò, nítorí pé ẹnìkan kì í jàwádé, àgbájọwọ́ la fi ń sọ̀yà. Àwọn tí wọ́n bá jẹ́ ọba lórí ìtẹ́, wọ́n á fi ọpọlọ àti pẹ̀lẹ́kùtù yanjú aáwọ̀, wọ́n á mú ìrẹ́pọ̀ padà wá sáàrin ìlú, kì í ṣe láti gun èèyàn gàràgàrà tàbí ṣeni níṣekúṣe la fi ń mọ ọba tòótọ́. Agbára máa gun àwọn ọba lóòótọ́, ṣùgbọ́n ṣó yẹ kó wá rí bó ṣe rí yìí? Kí ló wá ṣẹlẹ̀ sí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá? Ṣé kì í ṣe pé omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu? Gẹ́gẹ́ bí ohun tí ọ̀kan lára àwọn ògbóǹtagí agbóhùnsáfẹ́fẹ́ kan nílùú Abẹ́òkúta kọ sójú òpó ayélujára, ó ní ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí ọba olórílé orílẹ̀ Ifọ̀ yóò wúrú ìwà báyìí. Ó ní ó ti máa ń hu ìwà yìí ọjọ́ ti pẹ́. Ó ní kábíyèsí náà hu irú ìwà yìí lọ́dún 3 sẹ́yìn, tó jẹ́ wípé níṣe ni wọ́n daṣọ bò ó mọ́lẹ̀, àti wípé ìwádìí jẹ́ kó yé wa wípé bí ò bá nídìí, obìnrin kan kì í jẹ́ kúmólú o. Ilé ò ní múná kí baálé ilé kó sùn kàkà. Kò sì sí bí baálé ilé ṣe lè gbójúgbóyà tó kó rí ejò lórùlé kó tún sun àsùnàkọ̀kọ̀ bí ò bá ní ohun tó wà nídìí ọ̀rọ̀ yìí. Kábíyèsí ò ní fìyà jẹ odidi olóyè ìlú níta gbangba kó tún wá kálẹ̀ máa pín káyé. Ìwádìí jẹ́ kó yé wa wípé ọba Ògúnjọbí ló ti fìgbà kan jẹ́ agbófinró tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́pàá. Nínú fọ́nrán yìí tẹ́ ẹ bá farabalẹ̀ gbọ́ dáadáa gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe wò ó, ẹ rí wípé ọba Ògúnjọbí ti fẹnu sọ àwọn nǹkan kan jáde léyìí tó jẹ́ pé ó lágbára. Ó sọ bó ṣe lágbára tó láti fìyà jẹ olóyè Abraham, tó sì ń fọwọ́ sọ̀yà wípé ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tàbí agbófinró èyíkéyìí tàbí iléeṣẹ́ elétò ààbò kankan kò lè ṣe ohunkóhun fóun, pé èyí tóun bá ṣe àṣegbé ni. Ọba Ògúnjọbí nínú fọ́nrán ọ̀hún tún sọ wípé kódà bí òun bá gbèrò láti pa olóyè Abraham, òun á pa, òun á sin àkútúkù ẹ̀ lọ́nà ọ̀run, kò sóhunkóhun tẹ́nikẹ́ni máa ṣe fóun nílùú tó lọ́ba tó níjòyè. Kí ló ṣẹlẹ̀ sí ìṣẹ̀ṣe? Níbo gan nílẹ̀ Yorùbá ti kùnà? Ṣé àìtọpasẹ̀ Ifá láti mú àwọn ọba aláyé tó wá dé wípé ìjọba ló ń yan orí adé sípò ló ṣokùnfà níbi tí ọ̀rọ̀ gbédé dúró ni? Àbí ká sọ wípé èèwà ọmọ ló mọ́mọ́ ṣòkígbẹ̀, ohun tọ́mọ ń wù níwà kó tó jáde nílé ló gbé jáde sí gbangba òde, ẹ̀ṣọ́ tírú ọmọ bẹ́ẹ̀ ń kólé ló kó wá síta o, tó fi dohun tó kẹ́ṣọ̀ọ́ burúkú ròde. Ṣó yẹ ká bá irú ọba aláyé nírú ipò yìí? Kábíyèsí ọ̀hún tún fi àtìrandíran bàbá yìí ṣépè, tó sì ń dúnkokò pé òun máa fòrú ẹ̀mí ẹ̀, òun á fi làkàlàkà. Ìyàtọ̀ sílẹ̀ yìí, bí ọba ṣe ń gbé láwọn ìsọ̀ǹgbé ọba náà ń fọba lé, tí wọ́n ṣe ń gbá bàbá yìí lójú ni wọ́n ń ṣí nífọ̀ọ́rùn, wọ́n tún fi ṣẹlẹ́yà láàrin ìlú lẹ́ni tá a fi joyè ìlú. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ohun tó ń kọni lóminú gbà nìròyìn yìí. Ẹ gbọ́ ná, irú ìtàn wo ni ọba yìí ń kọ nípa ìran Yorùbá? Irú ìtàn wo ló ń kọ sílẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀? Ṣebí wọ́n ní ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé? Kí ló fà á tí ọba yìí tún bẹ̀rẹ̀ sí máa wọn igi èpè, àwọn èpè ràbàǹdẹ̀ràbàǹdẹ̀ fún ọmọ, ìran, aya àti àwọn ohun tó so mọ́ bàbá olóyè Abraham? Irú ìtàn wo ni ọba yìí ń kọ fáwọn ọmọ tó bí gan? Ìtàn wo ló ń fi lélẹ̀? Gbogbo ohun tó ń wáyé yìí ó jẹ́ ohun tó lòdì sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àbájọ tó fi jẹ́ wípé àwọn kọ̀ǹdá ti yípọ̀ mọ́rẹ̀sì, àwọn kan ti gbàbọ̀dè, wọ́n ti kógun jálẹ̀ Yorùbá látẹ̀yìn. Nítorí ẹ̀ la ṣe ń ríru àwọn rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bí àwọn tí wọ́n ń wọlé máa dẹ́mi àwọn èèyàn légbodò, pàápàá àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà
Fúlàní darandaran bí wọ́n ṣe ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò nílẹ̀ Yorùbá. Ṣé orí adé fààyè gba kéèyàn hùwà àbùkù báyìí? Ká tiẹ̀ wá sọ wípé kì í ṣe olóyè kó jẹ́ èèyàn láàrin ìlú. Ṣé torí a wà nípò? Kí gbogbo èèyàn tó wà nípò rántí wípé ẹnìkan ló lànà, àwọn kan ló lòní, àwọn kan ló máa lọ́la. Ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ olóyè, àwọn ọba aláyé àti àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlú ìlú tó fi mọ́ àwọn aláṣẹ ní inú ìṣàkóso ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí láti lè mú ojú ajé kónísọ̀ kí wọ́n sì wádìí ohun tó fà á tí ọba Sẹ̀míù Ọláwálé Ògúnjọbí ṣe wúrú ìwà báyìí àti láti mọ̀ bóyá lóòótọ́ ni òfin ṣì múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí bó ṣe ń sọ wípé kò sẹ́nikẹ́ni tó máa yẹ òun lọ́wọ́ wò bí òun bá fi olóyè ọ̀hún rọ ohunkóhun. Ṣódà kí wọ́n dárú géńdé Ọlọ́run bàbá ẹnìkan tó jẹ́ baálé ilé dọ̀bálẹ̀ lójú òpópónà tí wọ́n sì ń lù ú nílùkulù nítorí wípé ó ń bá èèyàn rìn. Ṣèbí kálukú ló ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló wá dé tí ẹ̀tọ́ wa fi wá dohun tí wọ́n ń yí mẹ́rẹ̀? Ọjọ́ kùtù ọjọ́ Ajé ọjọ́ 3 oṣù kejì ọdún 2024 ni ìwé ìròyìn Punch ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tó jẹ́ olóyè náà, ìyẹn olóyè Abraham Areola, ni ó ti bẹ̀rẹ̀ sí máa sá kíjokíjo kiri tó sì ń bẹ̀rù wípé kábíyèsí náà ti ṣèlérí wípé òun yóò pa òun tó sì ń dúnkokò mọ́ ẹ̀mí òun. Bákan náà ni olóyè náà rawọ́ ẹ̀bẹ̀ sí aráàlú láti jọ̀ọ́ kí wọ́n gba òun lọ́wọ́ ikú òjijì látàrí pé ìdúnkokò yìí ó ti pọ̀ jù. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú aráàlú, Káyọ̀dé Akínmádé, ṣe ìlérí láti ṣe ìwádìí kúlẹ̀kúlẹ̀ lórí ohun tó ṣokùnfà ìwà tí kábíyèsí tó wù níwà yìí. Ó ní àwọn yóò ṣe ìwádìí tó rinlẹ̀ lórí ìdí tí kábíyèsí orílẹ̀ Ifọ̀ yẹn ọba Sẹ̀míù Ògúnjọbí ṣe wúrú ìwà báyìí láwùjọ tó gba òfin àti àṣẹ sọ́wọ́ ara rẹ̀ tó sì ń fìyà jẹ bàbá tó jẹ́ ẹni ọdún 73. Àti wípé nínú ìwádìí tí ìwé ìròyìn Punch tí wọ́n ṣe pẹ̀lú ọba aláyé náà, ìyẹn ọba Ògúnjọbí, jẹ́ kó di mímọ̀ pé ọba náà sọ wípé òun kọ́ ni òun wà nínú fọ́nrán èyí tí ó ń ṣe àfihàn bí wọ́n ṣe ń fi ìyà jẹ olóyè Abraham Areola, ṣùgbọ́n tí iṣẹ́ ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. Gbogbo àwọn tí wọ́n jẹ́ iléeṣẹ́ elétò ààbò ni wọ́n ti ṣetán láti tẹ́wọ́ gba ọ̀rọ̀ náà láti lè rí wípé ìdájọ́ òdodo ó fìdí múlẹ̀ àti láti lè wágbó dẹ́kun tí bí wọ́n ṣe ń fi ìyà jẹ àwọn èèyàn lọ́nà àìtọ́ láàrin ìlú. Bákan náà ni àwọn tí wọ́n jẹ́ ọba aláyé nílẹ̀ Yorùbá kọminú gidigidi lórí ìwà èyí tí ọba aláyé náà ṣe àfihàn rẹ̀ yìí, lẹ́yìn tí wọ́n ní ó fi ẹrẹ̀ yí àwọn tí wọ́n jẹ́ aṣíwájú àti ọba aláyé nílẹ̀ Yorùbá káàkiri. Gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa sọ kòbákùngbé òkú ọ̀rọ̀ ṣọwọ́ sí àwọn tí wọ́n jẹ́ ọba aláyé ọ̀hún, pàápàá ẹni tó wúrú ìwà báyìí. Bó tilẹ̀ jẹ́ pé nínú fọ́nrán ọ̀hún ni ọba aláyé náà ti ń ṣépè tó sì ń pe àwọn alálẹ̀ láti máa tún fi gégùn lé olóyè náà lórí pẹ̀lú ohun tí ò nídìí tí ò lẹ́sẹ̀ lẹ̀, lẹ́yìn tó sọ wípé látàrí bó ṣe so pàǹpá pọ̀ pẹ̀lú àwọn kan láti máa fi dìtẹ̀ òun ló fà á tí òun fi wu irú ìwà báyìí o. Ṣùgbọ́n lábẹ́ bó ṣe lè hùn kó rí, ohun tó yẹ ni ló yẹ ni, okùn ọrùn ò yẹ dìẹ. Kò yẹ kírú ọba tá à ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, tá à ń wò gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó joyè àkìtàn tó ń gba ẹ̀gbin mọ́ra wá wo irú ìwà báyìí ní gbangba òde ló tún wá ní àyàláyà gborí lórí ká àwọn fọ́nrán yìí sílẹ̀ láti máa pín ká, láti máa fi ṣe yẹ̀yẹ́ àti gánmọ́ sí bàbá ẹni ọdún 73. Kí lójú ìwòye yín lórí ìròyìn yìí? Ẹ láǹfààní láti fi ojú ìwòye àti èrò yín ṣọwọ́. Olúwarẹ̀mílẹ́kún Elégbédé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Èwe ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices
spices ni yóò fi wí àtẹ̀gùn ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Tó bá ti délé iṣẹ́ wa, ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí. Dádì inú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí. Ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálì yẹn wá, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.